níṣẹ́ ni ariwo ńlá mà sọ tí inú sì ń bí àwọn ọmọ Yorùbá kan pàápàá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ìyẹn àwọn oníṣẹ̀ṣe àtàwọn kìrìsìtẹ́nì pẹ̀lú bí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti ń kan sáárá sí tẹ́lẹ̀ wípé ó tako ìgbìmọ̀ tí ó ń rí sí òfin ṣàríà àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bó ṣe ti yíjú padà báyìí ó tó ti juwọ́ sílẹ̀ tó sì lóun ti fòǹtẹ̀ lu ìgbìmọ̀ ṣàríà náà pé kán máa bá eré àníyàn wọn lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ rántí pé lóṣù kìíní ọdún tá a wà ìlàríwó ńlá ló sọ nílẹ̀ Yorùbá nígbà tí ìwé ìpè àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ṣàríà ní ìlú Ọ̀yọ́ tí ìwé ìpè tó fi síta láti pe àwọn èèyàn ńláńlá síbi ayẹyẹ wọn tí wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ṣàríà nílé ìjọsìn ìyún mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Ọ̀yọ́ tó sì jẹ́ pé báwọn oníṣẹ̀ṣe àtàwọn kìrìsìtẹ́nì bí wọ́n ṣe rí eléyìí ni wọ́n yarí ìpáwọn ò lè gba òfin ṣàríà ní ilẹ̀ Yorùbá rárá àti pé ilẹ̀ Haúsá nìkan ni wọ́n ti lè fi àyè gba òfin ṣàríà. ṣáò lẹ́sẹ̀kẹsẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé náà fọ̀rọ̀ síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Suleiman Ọlárẹ̀wájú ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ò ní fààyè gba ìgbìmọ̀ tó ń rí sófin ọ̀rọ̀ ṣàríà ó ní táwọn àkọ́kọ́ bèrè pé ṣe ń tán ṣe tó bá òfin mu tó sì ní bí bẹ́ẹ̀ kọ́ bí ò bá ti bófin mu àwọn ò ní gbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀pọ̀ àwọn oníṣẹ̀ṣe àtàwọn kìrìsìtẹ́nì nínú wọn dùn fọ́rọ̀ tí Mákindé sọ yìí bẹ́ẹ̀ ni wọ́n ń kan sára sí i tí wọ́n sì ń yìn wípé kò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú nítorí pé ilẹ̀ Yorùbá ò lè ṣe ṣàríà. ṣùgbọ́n ní báyìí Mákindé ó ti yí ọ̀rọ̀ padà ó bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ṣàríà ó ti bẹ̀rẹ̀ ní ìlú Ọ̀yọ́ Aláàfin báyìí ó pẹ̀lú báwọn èèyàn ṣe takò tó ń pariwo tó tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni alága tó ń rí sí ọ̀rọ̀ ṣàríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti fìdí ẹ̀ múlẹ̀ ó pé àwọn ti bẹ̀rẹ̀ kódà ó ní ojú àwọn lójú pé ọ̀pọ̀ ìyàn mùsùlùmí ló ti ń kọ ẹjọ́ wá bí ìgbà pé wọ́n ti ń dúró de àwọn tẹ́lẹ̀ náà ni. ṣáò lọ́jọ́ ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọjọ́ 27 oṣù karùn-ún ọdún tá a wà yìí 27th of March 2025 ni Mákindé ló ṣínú àwẹ̀ Ramadan tó ń lọ pẹ̀lú àwọn aṣíwájú ẹ̀sìn Islam ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ ló sì ti lo àsìkò náà láti jẹ́ kí ó di mímọ̀ fún wọn yìí pé òun kò tako ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ṣàríà o kódà ó ní gbogbo ohun táwọn èèyàn ń sọ kiri wọ́n ṣe òun gbọ́ ni ó lóun fọwọ́ sí dáadáa àti pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lè lò ó bẹ́ẹ̀ ni Mákindé jẹ́ kó di mọ̀ pé ilé ìgbẹ́ yóò tiẹ̀ tó ṣàǹfààní yóò ran àwọn adájọ́ ilé ẹjọ́ lọ́wọ́ nítorí pé ẹjọ́ tí wọ́n ń gbé lọ sí ilé ẹjọ́ níwájú àwọn adájọ́ ti pọ̀ jù ṣùgbọ́n báwọn èèyàn kan bá tiẹ̀ lè máa lọ sí iwájú ilé ẹjọ́ ṣàríà táwọn sì ń fi òfin tọ́ ó ní eléyìí yóò tó dí wàhálà kù lọ́rùn àwọn adájọ́ tí Mákindé sì ṣèlérí wípé òun ò ní gbà kí wàhálà ẹ̀sìn kò ṣẹlẹ̀ rárá àti rárá. gbàrà tí Mákindé tó yí òun padà nínú màtí ń bí àwọn oníṣẹ̀ṣe àtàwọn kìrìsìtẹ́nì kan tí wọ́n sọ pé àwọn olùdẹ́rùbà Mákindé táyà fi já tí ó fi lọ ń kéde wípé òun ti fọwọ́ sí ìgbìmọ̀ ṣàríà àti páwọn mùsùlùmí lè lọ máa gba ìdájọ́ níbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ó ti ń dariwo gidigidi báyìí o bẹ́ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé ó kọ́ ti máwùbẹ̀ ó gẹ̀fìlẹ̀ máwùbẹ̀ sí ọ̀rọ̀ táwọn èèyàn tó ń sọ sí náà.